mo ti dé. Let's get alert. Ìmọ̀ràn pàtàkì fún gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀. Àwọn Fúlàní ti ṣe ìpàdé báyìí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró, àwọn custom orílẹ̀-èdè Nàìjíríà. Ìpàdé tí gbogbo wọn ṣe àtàbà àtìjòyè àtàwọn àgbẹ̀ wọn ni pé káwọn lọ máa kó oúnjẹ pamọ́ sí Nìjẹ̀ torí ìyàn ń bọ̀. Àwọn Fúlàní wọ́n fẹ́ fa wàhálà lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ kojú ìjà tí láìpẹ́. Ẹ sọ fónílé, ẹ sọ fàlejò, ìmọ̀ràn pàtàkì. Àwọn state mẹ́ta kan bẹ tí nǹkan ìgbè tá a ti generate nǹkan ìgbè nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ kojú ìjà tí wọ́n báyìí. Àpẹẹrẹ lẹ́rí pẹ̀lú màálù tí wọ́n ń dà wọ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ Ọ̀ṣun, Èkìtì àti Ògùn state wọ́n ti palẹ̀ mọ́ báyìí. Ọmọ Yorùbá ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́ information yìí. Àgàgà ẹ̀yin tí a jọ wà lógùn state ń bí báyìí, ẹ̀yin tí a jọ jọmọ Ògùn state, ìwọ tó bá mọ̀ pé o sí nílé báyìí, tètè ṣe kí ni, tètè fi fídíò ìránṣẹ́ sí àwọn tó wà nílé, torí pé kí ni, iná ti jó lórí kókó báyìí. Ó ní leak voice note kan tí mo máa play fún yín báyìí tẹ́ máa mọ̀ pé ẹ̀yin tí ẹ wà ní gbogbo agbègbè Ìjẹ̀bú, Abẹ́òkúta, Igbó-ọrà, wọ́n ṣàka gbogbo bẹ̀yẹn, Ògùn state entirely, gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ ti wọ gàù, torí pé àwọn Fúlàní wọ́n ti ṣí ogun ibi tí wọ́n dẹ̀ ń bọ̀ nìyẹn. Kódà wọ́n sọ débi pé wọ́n ní Dàpọ̀ Abíọ́dún, ìyẹn gómìnà Ògùn, wọ́n ti máa ń dáàbò bá ọmọ Ògùn jù, kí ni wọ́n ṣàṣọ oríṣiríṣi ọ̀rọ̀, but kó má dàbí pé ẹnu mi lẹ ti máa gbọ́ pé ìyá tíṣà lájẹ̀. Mo máa play fídíò yẹn fún yín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, iná ti jó lórí kókó. Mi ò ní ṣọ̀ǹkan fún yín kẹ́ má bà bẹ́ẹ̀ láyéláyé. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, ogun ti wọlé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó ní mítìn, àwọn àgbààgbà Fúlàní wọ́n ṣe mítìn kan nítorí gọ́vnà Ògùn state àti gbogbo àwa tá à ń gbé ní Ògùn state. Wọ́n kó bíríkòtó àwọn Fúlàní. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọmọ wọn ránṣẹ́ sínú Ògùn state. Bí wọ́n ṣe ń kógan wọlé lọ kó oríṣiríṣi nǹkan wọlé, ìyẹn àwọn Fúlàní láti wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ọmọ Yorùbá ní jàmbá. Kò kí ń ṣe Ògùn state nìkan ni wọ́n ń bọ̀ o, gbogbo ilẹ̀ Yorùbá ni. Torí ẹ̀ wọ́n pàṣẹ fún gbogbo àwọn àgbẹ̀ wọn kó bẹ̀rẹ̀ sí ní dáko lọ. Tó bá dẹ̀ ti ń dáko tán kó máa kó wọnú Nìjẹ̀. Ẹ gbọ́, wọ́n ní bó bá ṣe ń dáko tán kó máa kó oúnjẹ yẹn wọnú Nìjẹ̀, kó máa kó dúró ilẹ̀ Yorùbá. Nítorí ìjàmbá tí wọ́n fẹ́ ṣe, wọ́n mọ̀ pé tó ń jẹ́ bá wà, a máa wá gbogbo ọ̀nà àti gbóúnjẹ wọlé. Wọ́n ṣe débi pé wọ́n ní kó má kó oúnjẹ wọlé sílẹ̀ Yorùbá mọ́, kí wọ́n jẹ́ kó oúnjẹ wà stock sí ilẹ̀ Haúsá àti Niger Republic. Tó bá dàbí rọ́, mo máa play evidence fún yín. Mi ní sọ̀rọ̀ kí n má rí evidence. Tí n bá ní evidence lọ́wọ́, màá sọ bí tí mo ti rí fún yín, tẹ̀yin náà máa lọ wò ó tí ẹ máa lè rí gbọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àgbààgbà Fúlàní, ogun tá à ń pariwo láti jọjọ́ yìí, wọ́n ti ṣetán láti ja ogun yẹn. Ó wá kù sí èmi àti yín lọ́wọ́. Ṣá máa la ojú wálẹ̀ kógun kó wa, àbí a ò ní la ojú wa sílẹ̀ kógun yìí kó wa? Kò dẹ̀ séyàn méjì tó wà nídìí ìyà tí wọ́n fi ń jẹ àwa ọmọ Fúlàní, tí wọ́n fi ń jẹ àwa ọmọ Yorùbá ìjú àwọn Fúlàní lọ. Àwọn Fúlàní kan náà yìí, àwọn lọ nínú méjì tí wọ́n ṣe yẹn, wọ́n sọ débi pé gbogbo bí tó bá ti ń dáko ní gbogbo ilẹ̀ Yorùbá, tó bá ti jẹ́ oko ọmọ Yorùbá, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi màálù jẹ. Ẹ jẹ́ fi fídíò ìròyìn, ẹ̀rí máa jẹ́ mi nìṣó.
Ada baik mak tu. C'est le traitement qu'il faut ici. Et on rase. C'est bon. Avec le paquet là, deux bidons, c'est fini. Le travail est terminé. ṣẹ́yìn náà ti rí fídíò yẹn téyàn bá kí ń ṣe ọ̀tá ajé tí ó bá kí ń ṣe péyàn jẹ́ ẹni tí wọ́n ò fowó tọ́ ẹ sọ fún mi ṣé ènìyàn tó jẹ́ ọlọ́pọlọ pípé ẹni tó wà ní right sense of reasoning ẹ sọ fún mi ṣó máa dọ́rù yẹn wò owó tẹ́ni ẹlẹ́ni lọ yáwó ẹni ẹlẹ́ni lọ yáwó wọ́n dẹ̀ da màálù sínú oko ẹ̀ wọ́n dẹ̀ fi ń jẹ oko ẹ̀ mo kàn sí fi fídíò yẹn hàn yín ni o mo sì máa play leak voice note yẹn fún yín kẹ́ lè rí àrídájú pé ọ̀rọ̀ tí máa fi ń sọ fún yín kò sáàmùlùmálà ń bẹ̀ confam ni tested and confam ni ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu wa confam ni ẹ má yẹ̀ wò ẹ lò bẹ́ẹ̀ mo ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ní fámìlì nílé ẹni kọ́ lọ dúró tán torí pé àwọn Fúlàní ti ṣetán àti jagun gbogbo ẹni ni mo fi ń sọ fún yín wọ́n ti ṣetán láti jagun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá kan tó rí wọn ò pé wọ́n máa náà ń fẹnu pé ogun à ń fẹnu pé ogun ṣógun gan ò ti dé already no tá bá ń sunkún àmà ríran ǹjẹ́ ogun gan ò ti dé already ogun olójú eléyìí lọ àwọn èèyàn ayáwó wọn lọ dáko ẹ dá màálù wọnú oko wọn ẹ boko wọn jẹ tó bá fẹ́ dìde pé kó dífẹ́ǹdì ra wọn ẹ mú wọn kẹ gbé kí 47 ẹ yìn lù wọn ẹ pa wọn dànù ẹnìkan ṣoṣo tí Ọlọ́run Elédùmarè tó tún gbé dìde fún wa ìyẹn Àdìsá ọmọ Aládìkún Májàsọ́lá ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarí nǹkan ní arérin ládé Aláàfin ò ládé adé Aládìkún la gbà fáláàfin bàbá wa Ìgbòho Òòṣà ẹnìkan ṣoṣo tọ́lọ́ ń gbé dìde fún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ kí gbogbo àwọn àgbààgbà wa kí wọ́n dìrọ̀ mọ́ wọn kó máa tì wọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà wọ́n tún gbàbọ̀dé ni látara ohun tá a jẹ yìí náà ṣé ohun tá a máa jẹ tó máa sú wa kí lèèyàn jẹ tí ò ń tán ọlá Ọlọ́run nìkan ni ò ń tàn ọlá Ọlọ́run nìkan ni ò ń tàn nísìnyí báyìí ogun yìí ti wọlé báyìí kí la fẹ́ ṣe bàbá wa Chief Sunday Igboho dẹ̀ pariwo fún wa bàbá yìí pariwo pé wọ́n fẹ́ gbalẹ̀ wa ni wọ́n fẹ́ sọ wá dẹ́jú wọ́n fẹ́ kódà ẹ tẹ̀jẹ́ kọ́kọ́ play audio tó leak yìí ná nígbà tí mo gbọ́ audio yìí mo káwọ́ sórí pé adẹ̀sọ́ ń tà ń pariwo látijọ́ yìí táàfẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ òun ló ti wá ṣẹlẹ̀ yìí ó ti wá ṣẹlẹ̀ nísìn kí la fẹ́ ṣe sí ó ti wá ṣẹlẹ̀ nísìn kí la fẹ́ ṣe sí ẹ jẹ́ kọ́kọ́ play audio yẹn fáwọn tó wà nílé tí inú fídíò mẹ́ta màá play ẹyọ kan sí kó jẹ́ kí n project ẹ̀ ní bọ̀tò ìfóònù ni mò ń lò màá play audio nìkan fún wọn kọ́ gbọ́ ṣé bá ti wá play audio yẹn tán mo mọ̀ pé yìí náà ní 1 or 2 things tí ẹ fẹ́ sọ sí ẹ̀yin náà lè contribute now ó yẹ já play audio kí kọ́kọ́ play audio ẹ̀yọ̀ kan yìí náà ẹ máa gbọ́ o ogun ti dé. rescue alert ìmọ̀ràn pàtàkì fún gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀ àwọn Fúlàní ti ṣe ìpàdé báyìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró àwọn custom orílẹ̀-èdè Nàìjíríà ìpàdé tí gbogbo wọn ṣe àtàbà àtìjòyè àtàwọn àgbẹ̀ wọn ni pé káwọn lọ máa kó oúnjẹ pamọ́ sí Nìjẹ̀ torí ìyàn ń bọ̀
àwọn Fúlàní wọ́n fẹ́ fa wàhálà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ kojú ìjà tí láìpẹ́. Ẹ sọ fónílé, ẹ sọ fàlejò ìmọ̀ràn pàtàkì. Àwọn stéètì mẹ́ta kan bẹ tí nǹkan ìgbè tá a ti jẹnẹrétì nǹkan ìgbè nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ kojú ìjà tí wọ́n báyìí. Àpẹẹrẹ lẹ́rí pẹ̀lú màálù tí wọ́n ń dà wọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ Ọ̀ṣun, Èkìtì àti Ògùn state. Wọ́n ti palẹ̀ mọ́ báyìí pẹ̀lú ọ̀rọ̀ tó tẹ̀ wá lọ́wọ́ ní yàjó yìí. Àwọn ò ní sọ̀rọ̀ tí ẹ̀ nípa bẹ́ẹ̀. Ẹ dákun, ẹ bá a sọ fún gbogbo àwọn aládé nílẹ̀ Yorùbá, ẹ sọ fún gbogbo àwọn gómìnà stéètì mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọ́n múra, kí wọ́n palẹ̀ mọ́. A need the security ní kíákíá. Ọlọ́lá jùlọ Dàpọ̀ ọmọ Abíọ́dún, ọlọ́lá jùlọ gómìnà Èkìtì, ọlọ́lá jùlọ gómìnà Ọ̀yọ́. Ẹ dákun, ẹ gbé ìgbésẹ̀ kíákíá báyìí. Ẹni Fúlàní tó bá wọ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ẹ̀kì gbogbo wọn báyìí. Ìbọn ìjà olóró ni wọ́n fẹ́ kó wọ ilẹ̀ Yorùbá nítorí pé ọwọ́ pálábá wọn ti ségi. Oúnjẹ tí wọ́n fẹ́ lọ máa kó pamọ́, àṣírí ti tú báyìí. Wọ́n sì fẹ́ kojú ìjà ti Yorùbá. Wọ́n ní ẹni tá a bá bájà a kì í fún lóúnjẹ. Ẹ dákun, kíákíá gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá tẹ̀ lọ́wọ́, ẹ bá wa pín in. Ẹ jẹ́ kó délé kó dóko. Ẹ hà láti gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ hà láti. Ọ̀rọ̀ eléyìí kì í ṣe fi nǹkan tí èèyàn fi pamọ́. Ẹni tó sọ ọ̀rọ̀ yìí ìkànnì àwọn èèyàn wa tí wọ́n sọ lé lọ́wọ́ tó jẹ́ awakọ̀, òun ló ju ọ̀rọ̀ yìí síta. Ẹ dáwọ́, ẹ gbégbèsè kíákíá. Gbogbo Fúlàní tí ń bá fẹ́ wọ ilẹ̀ Yorùbá, àbí kí àwọn gómìnà wa yìí ẹ bá wa ṣiṣẹ́ lórí gbogbo àwọn sẹ́ríkì Fúlàní tí ń bẹ nílẹ̀ Yorùbá. Èyí baálẹ̀, èyí lọ́ba, èyí níjòyè, èyí olótú, iṣẹ́ náà kàn yín. Ẹ bá wa pé àfọ́rọ̀ yìí kó lọ káàkiri. Ẹ pé gbogbo àwọn sẹ́ríkì kankan lápá kankan níletò kọ̀ọ̀kan. Ẹ bá wọn ṣe ìpàdé pé tírú tí kinní kan bá fìfọ́ bá nílẹ̀ Yorùbá, gbogbo wọn ni a kó. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣiṣẹ́ ní kíákíá. Gbogbo ibi tí ìran Fúlàní, ìran sẹ́ríkì Haúsá bá wà, ẹ jẹ́ kí gbogbo àwọn lọ́balọ́ba àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá ẹ pé gbogbo wọn lágbègbè ibi tí wọ́n wà. Ṣèbẹ́yìn náà ti gbọ́rọ̀ yìí, gbogbo wa la ti fetí wa gbọ́. Kí n tó pè ẹlẹ́kejì, kó má dàbí pé àwa méjìlá wà ń bí èmi nìkan mò ń sọ̀rọ̀. Kí lẹ rí sọ̀rọ̀ tí ẹni yìí sọ? Ọmọ Yorùbá, ọ̀rọ̀ ńlá ni o, ọ̀rọ̀ ńlá gidi. Mo sì lérò pé wọ́n láti gbọ́ information tí a pàṣẹ síta yìí. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àwàdà o. Ogun ti wọlé o, ogun ti wọlé. Àrà táwọn Fúlàní ti fẹ́ dá, òun náà lẹ ti fi dá igbó yìí. Gómìnà wa ọlọ́lá jùlọ ti Ògùn state, ọ̀rọ̀ nǹkan tó fẹ́ ṣe ni wọ́n ti sọ yìí o. Ẹ má mú léré o. Ògùn gómìnà wa ọlọ́lá jùlọ lẹ́kìtì, ọ̀rọ̀ nǹkan táwọn Fúlàní fẹ́ ṣe òun náà lẹ ti gbọ́ yìí o. Ẹ má mú léré o. Gómìnà wa Ọ̀yọ́ state ọlọ́lá jùlọ, ìfọ́mẹ́lẹ̀ tá a gbé wá síta yìí, ìfọ́mẹ́lẹ̀ tó jẹ́ níhùn ni o. Mo lérò pé ẹ ti fi dá yín gbọ́, kì í ṣe àwàdà o. Ọmọ Yorùbá, ṣé ẹ ti gbọ́? Ẹ má jẹ́ ká mú léré, ẹ má jẹ́ ká mú láwàdà. Ẹ jẹ́ ká fi hàn wọ́n wípé dibí làwọn náà wà. Báwo ni àwọn ìyàkọ́ tí wọ́n sọ pé torí pé wọ́n fẹ́ bá wa jagun, wọ́n wà lọ kó jẹ pamọ́ sí Niger, tó ń mọ̀ pé
ẹni tí èèyàn bá ń bá jà oúnjẹ ni kókó nígbà tí àbá ti rí oúnjẹ jẹ tí oúnjẹ ò ti wọlé sílẹ̀ Yorùbá ìgbà náà ìjà yẹn ló dùn jà àwọn òrìdìdè rí wa kánkọ̀ àmọ́ ẹ jẹ́ ká fi yé wọn wípé àwa Yorùbá náà á sùn torí táyé àfẹ́kásùn náà la fi gbé information wá síta fún yín o tó àfẹ́kásùn la fi gbé information yìí wá síta fún yín torí nǹkan tá a bá rí tó bá jẹ́ new òun làwọn òbí wá síta fún yín ẹgẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá àwa kì í rìn ìrà tí ò lọ́mọ nínú o ìfowópamọ́ ìtajú wá fún yín ìfowópamọ́ ìtajú pé ó jẹ́ new ni ẹ má jẹ́ ká mú léré ẹ má jẹ́ ká mú láwàdà lọ́fà la fi play ohun náà síta fún yín kẹ́lẹ́ bá gbọ́ torí tí ẹ bá gbọ́ ẹ rò bóyá àkàn sọ̀rọ̀ ní pé bóyá nǹkan tá a sọ síta ó lè mọ́ ògèsè nǹkan gidi àbí ògèsè kan tọ̀rọ̀ la fi play ohun náà síta fún yín kẹ́lẹ́ bá gbọ́ mo lè gbogbo ẹ ti gbọ́ yìí ẹ mú lóògùn dùn bá ẹ ti wá gbọ́ ẹ ká mú lóògùn dùn kì í ṣe eré o bẹ́ẹ̀ ni kì í ṣe àwàdà o àwọn Fúlàní wọ́n dó tì wá gidigidi ni o wọ́n fẹ́ bá wa jagun gidi gan ni o ẹ mọ̀ jẹ́ ká gbà fún wọn gbogbo ẹ̀yin gọ́fúnà tiwa tí wọ́n kà sínú ọ̀rọ̀ yìí abẹ́yìn ni àrọ̀ yìí ni ẹ tètè dìde ẹ gbà wá lẹ̀ lọ́wọ́ àwọn ogun Fúlàní tí ń bọ̀ yìí ẹ gbà wá kàlẹ́ lọ́wọ́ àwọn ogun Fúlàní tí ń bọ̀ yìí ẹ jì mọ̀ jẹ́ kí àwọn bàbá wa tí wọ́n ń dáko tí wọ́n jẹ́ àwọn àgbẹ̀ ẹ bá wa dẹ́kun àwọn Fúlàní àwọn adámọ̀lù tí ń ba okun wọn jẹ́ ẹ bá wa dẹ́kun ẹ mọ̀ ẹ̀kún okun wọn bàjẹ́ mọ́ tó ìwà táwọn búburú ń wú yìí tí wọn bá ti rí okun wọn bàjẹ́ mọ́ ìwà ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí kò ní mú wa o ọkàn táwọn náà balẹ̀ níbi tí ó ń jẹ nígbà tí wọ́n bá gbóúnjẹ tí wọ́n pamọ́ ìgbà náà táwọn náà bá rí tá a bá dáko kí ewo oko wa tó bá ta tá a pòjú ìṣẹ̀ jáde fún wọn ìgbà náà ojú tì wọ́n ó mọ̀ pé àwa náà àti múralẹ̀ tì wọ́n àti múralẹ̀ digbí tì wọ́n. Sàlíù Gàngán tí wọ́n lé kúrò ní Gàngán táwọn ará Ìlọrin gbàmọ́ra ẹ máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹni tó jẹ́ chief ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n wà nílọrin tí wọ́n dẹ̀ jẹ́ni tó ń dáàbò bo gbogbo ọmọ Yorùbá nílùú Ìlọrin wọ́n sọ̀rọ̀ wọ́n ní àwọn ṣetán àwọn juwọ́ jùsẹ̀ wípé báyìí ọpẹ́ṣọ́nù Fúlàní pààyàn ó ń jíyàn gbé ó gbọ́dọ̀ take place ilẹ̀ Yorùbá kódà wọ́n sọ nínú fídíò yẹn wọ́n ní látìgbà tí Sàlíù ìjọ tó ti tẹsẹ̀ wọnú Ìlọrin báyìí ìjọ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jíyàn gbé àwọn nǹkan tí ò ṣe kódà wọ́n dárúkọ àwọn tí wọ́n jí gbé Ìlọrin àwọn èèyàn ńlá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 ń
ní ìsẹ́mi Ìlọrin tí wọ́n ti gbà mọ́ra. Ẹ má gbàgbé nígbà ayé bàbá wa Àfọ̀njá tí wọ́n lọ béèrè fún àánú tí wọ́n lọ bá Álímì, ṣe mọ̀ pé nígbà tí wọ́n pe Àfọ̀njá, Álímì dẹ̀ ṣe kí ni, ó pa Àfọ̀njá, ó take over Ìlọrin mọ́ ọmọ lọ́wọ́. But bí wọ́n bá lọ fún ogún ọdún, ìjọ kan ṣoṣo lóòótọ́ máa bá gbogbo wa lájọ mọ̀ wípé Ìlọrin ilẹ̀ Yorùbá ni, kò sí àní-àní, kò sí àmúlùmálà ń bẹ̀. Bàbá wa Ṣífì Ìmáàmù Ìlọrin lè jẹ́ kó yé wa pé the same tí wọ́n ṣe ń gbà yẹn náà ni wọ́n tún ṣe nísìn. Wọn ò tiẹ̀ wá, kò tún wá ti pé wá fẹ́ ṣoore fún wọn, àwọn ló tún ṣoore fún. Wọ́n ṣoore fún tán pé kó máa bọ̀ pé kó rí ibìkan jókòó sí Ìlọrin, ó tún bẹ̀rẹ̀ ìwà wèrè yìí. Kódà wọ́n sọ débi pé láti Ìlọrin ni wọ́n ti ní gbogbo àwọn Fúlàní tí ń wọ gbogbo ilẹ̀ Yorùbá ṣé ọlọ́pàá ni. Ẹ máa fi ẹnu ara yín gbọ́, ẹnu oníkàn láti ń gbọ́kàn. Bàbá yẹn ni nísìnyí báyìí wọn ò rí nílọrin mọ́ látara àwọn iṣẹ́ ńlá abi tó ti ṣe. A dẹ̀ ń gbọ́ lẹ́nu àwọn blọ́gà káàkiri pé ó ti padà sí Ọ̀yọ́ state. Bí irọ́ ni bí òótọ́ ni a ò mọ̀. Níbo ló wà lọ́yọ́ state? Kí ni mission ẹ̀ ní Ọ̀yọ́ state? Kódà ó ní àwọn fídíò kan tó jáde ní ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n jẹ́ ká mọ̀ pé Ìbàdàn ló ń bọ̀. Ṣèbẹ́gbọ́ngbà kan tí ẹ̀rí máa jẹ́bi nìṣó, gbogbo aláwà lórí afẹ́fẹ́ tí a gbọ́ nígbà kan wípé wọ́n ní àwọn kan wọ́n ya wọ Ìbàdàn more than 10,000. Tagbọ́ngbà yẹn tí wọ́n bá tẹ̀ tó 10,000 tí wọ́n ní wọ́n múra ogun tọ́dì kàkà tọ́dì kúkú tí wọ́n ní wọ́n wọlé sí Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn blọ́gà ni wọ́n gbé nígbà yẹn. Èmi nǹkan tí màá rí ẹ̀rí mi fẹ́ sábà mi fẹ́ go deep nínú ẹ̀.
màá kàn sọ naturally màá analyse màá jánu bẹ́ẹ̀. ọ̀rọ̀ tí mo gbọ́ tí bàbá wa dáadáa Sífì máa gbogbo lẹ̀ Yorùbá tí wọ́n sọ láàárọ̀ ìmú wò pé kó má jẹ́ pé nǹkan tá à ń gbọ́ látijọ́ yìí pé wọ́n fẹ́ da ojú ìjọba ẹnjìníà Ṣèyí Mákindé bolẹ̀ wọ́n fẹ́ ṣe jàǹbá fún wọn kó má jẹ́ òun ni Sàlíù Gọ̀gán ṣe sá kúrò nílọrin torí à ń gbọ́ pé ó ti sá kúrò báyìí bàbá gan fẹnu wọn confam máa play fídíò yẹn fún yín. now ọmọ Yorùbá àwa máa ń sọ fún yín wípé ogun ti dé wàhálà ti dé ṣèbẹ́ gbọ́rọ̀ tí Sultan of Sokoto sọ ó ní tábà máa stop àwọn Boko Haram banditry nǹkan kan pé kò ṣe báyìí báyìí ó sọ débi pé wọn ò lè stop gbogbo iná ìṣẹ̀lẹ̀ máa fojú yín rí ìyẹn máa jẹ́ nínú next video wa ẹ jẹ́ kí wá play fídíò tí Sífì máa mú ti sọ̀rọ̀ fún yín tí ìgbà tí ẹ lè play ẹ̀ tán torí bluetooth ni màá fi play ẹ̀ mo sọ fún yín ẹ support èmi ọmọ yín Williams Olúwatósìn Ògún bíi aka mass burial for the bad leaders aka alogun masika aka mass burial for the good leaders mo sọ fún yín ẹ support mi náà gbogbo àwọn fídíò bíi mẹ́ta tí mo fẹ́ play ó jẹ́ kí n project ẹ̀ ní kẹ́ máa rí evidence kẹ́ máa rí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ but torí pé system tí mo ní kẹ́ support mi pé mo fẹ́ rà mi ti get ẹ̀ fóònù tá à ń lò náà sì là ń lò so therefore máa play ẹ̀ nísìnyí fẹ́yìn tọ́lọ́ bá bùkún fún tẹ̀wọ́pọ̀kẹ́ then support iṣẹ́ tó da tí máa fi ń ṣe ẹ support mi sórí GT bank account ní 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GT bank Zan Williams Olúwatósìn Odúagbéwà kó lè gbé ọ̀dàlẹ̀. now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní play fídíò yẹn lẹ́yọ kọ̀ọ̀kan mo máa bẹ̀rẹ̀ látòrí ibi tí bàbá wa Sífì máa múlẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ màá gbé bí ó rí ọmọbìnrin kan tá a gbọ́ ni mi mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ tí wọ́n mú ní Katsina tí wọ́n bá àwọn ammunition lọ́wọ́ ẹ̀ ìwádìí tá a gbọ́ lẹ́nu tá a ṣe ó jẹ́ ká mọ̀ wípé ó dà pé Ìbàdàn ló ń bọ̀ ìyẹn obìnrin kan tí wọ́n mú tó wọ ìjáàb tó jẹ́ pé ọta àbọ̀n ló wà nù báàgì inú kan tó gbé dání tó jẹ́ ọta àbọ̀n ló kúnú ẹ̀ bám àgbọ́ pé Ìbàdàn ló ń bọ̀ now kí ló fẹ́ wá ṣe ń Ìbàdàn à ń gbọ́ fìrìfìrì pé Sàlíù tún ti ń gbilẹ̀ padà sí Ọ̀yọ́ state bóyá òótọ́ ni bóyá arọ́ ni èmi ò tí lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín now ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ bàbá wa Sífì máa máa kọ́ ra play díẹ̀ bẹ́ẹ̀ torí pé kí ni mi fẹ́ jẹ́ kí fídíò ìgún jù ó yá ẹ bá mi ká lọ. ó kọ́ mi ní Sheikh Abdulrahim àdúrà nígbà tí ìgbìmọ̀ Yorùbá kò lọ ní Yorùbá náà ní Nàìjíríà. mi lè di mobile phone lọ́ta kọ́ ọ̀rọ̀ àwọn ọmọ kẹjá kọ̀ máa gbọ́ sound. àwọn Fúlàní ti pọ̀ ní Ìlọrin ilé àwọn Fúlàní tó wà ní Ìlọrin jẹ́ 92 kọ́pà ní àwọn Fúlàní tó lọ tó wà lọ́wọ́ àti bẹ̀rẹ̀ náà ti ń wọ ìlú kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ Yorùbá kò sí ìlú kan tó wà ilẹ̀ Yorùbá tí Fúlàní ò sí mọ́ nísìnyí báyìí kọ́dà bí tọ́lọ̀ tún ní àyè gba Fúlàní délẹ̀ Yorùbá 47 sẹ́ríkì ìlú kọ̀ọ̀kan ni wọ́n ti ní báyìí so Èkìtì ní sẹ́ríkì Fúlàní lẹ́kìtì wọ́n ní níjẹ̀bú wọ́n ní Èkó wọ́n ní Ọ̀yọ́ wọ́n ní Ìbàdàn wọ́n ní káàkiri gbogbo ìlú ọjọ́ 47 wọ́n ní sẹ́ríkì káàkiri so tó bá tí wọ́n bá dé sẹ́ríkì Gàngán kó ní Gàngán ní Ìbàràpá tó padà sí Ìlọrin àwọn sẹ́ríkì yòókù kọ́ so tẹ̀sí ìjọba káàkiri gbogbo ilẹ̀ Yorùbá torí pé àjẹ́ndà àwọn sílẹ̀ Yorùbá ọ̀yẹ́tọ̀ sí táwọn arò wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni ṣe gbọ́ wípé tẹ bá wo àkọọ́lẹ̀ èyí tó ti kọ láti 1902 wọ́n ti kọ kalẹ̀ pé àwọn Odùduwà láti gba Ìlọrin nìkan gbogbo ilẹ̀ Yorùbá àwọn fẹ́ sọ yìí. èyí tẹ máa ń nínà láì ṣe gbọ́. so ìdílé tí sẹ́ríkì Fúlàní fi sáwá sí Ìlọrin so báyìí ni sẹ́ríkì Fúlàní ti wọ Ìlọrin but láàrin ìgbà tó wọ̀ Ìlọrin yẹn láàrin ijọ́ mẹ́wàá òtí ẹ̀ tó bí ọ̀sẹ̀ kan tó wọ̀ Ìlọrin wọ́n jí Aláàjì Àtẹrẹ gbé wọ́n jí gbé wọ́n tún já ẹlòmíì gbé láàrin Ìlọrin wọ́n jí baálẹ̀ Sókótó gbé nílọrin so wọ́n bẹ̀rẹ̀ sí já àwọn èèyàn gbé nílọrin so nǹkan tí ó ṣẹlẹ̀ ní south west tán fi ń lé wọn náà ló tó padà sí Ìlọrin padà
so bí ọ̀rọ̀ sẹ́ríkì ṣe wà ní Ìlọrin but àwa tó ń gbọ́ pípì ní sí pé sẹ́ríkì ọ̀rẹ́ tuntun kò ní Ìlọrin ojúṣe mi gẹ́gẹ́ bí chief imam. ẹ máa gbọ́ o bàbá wa chief imam sọ̀rọ̀ kan bẹ̀ yẹn wọ́n ní atúgbọ́ pé ó ti kúrò nílọrin ní bolówà ìbò ló lọ ṣé ilẹ̀ Haúsá ló lọ ni òun lè ní ṣe sọ fún yín wípé ọ̀rọ̀ mi lè má máa yé yín dáadáa èmi máa bí ọ̀rọ̀ tí ó bá níkìn èmi ò kí èrà tí ó bá lọ́mọ nínú tí n bá sọ fún yín pé báyìí kẹ́ mọ̀ pé mo ti rí nǹkan tó fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ tàbí kí n ti rí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mi jáde láì kìí ṣe pé mo gbọ́ nǹkan èmi kúrò nínú àwọn tó wá ń sọ̀rọ̀ nítorí wọ́n fẹ́ pawó mo kúrò nínú àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nítorí pé iṣẹ́ tí wọ́n ṣe ní gbogbo ibi tọ́wọ́ tó wọ́n jẹ mo kúrò nínú ẹ̀ tí n bá fẹ́ blog tí n bá fẹ́ ṣiṣẹ́ àti blogger tèmi bá jẹ́ blogger pé mo fẹ́ máa dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel ìyá Ọlọ́ṣun Muyideen kìíní kan igbá kan àwo kan tèmi bá fẹ́ jẹ́ blogger tí mo máa pawó mo mọ bí mo ṣe fẹ́ blog kò sẹ́lẹ̀ mí ẹ̀ gbogbo ẹ̀mí ni mo fi ń sọ ti gbéraga kọ́ bẹ́ẹ̀ ni àjànàkú kọjá mo rí nǹkan fìrí taba lẹ́yìn ká ní àárín iṣẹ́ tí mo mọ̀ ń pa ẹ̀ dáadáa níṣẹ́ èmi ò ṣe blogger I'm not a blogger I'm a freedom fighter I'm an activist tẹ́ bá lọ wo dáadáa ẹ̀rí gbogbo àwọn tí máa ń wá fún yín mi mú ọ̀rọ̀ individual wá n tó bá mú mi bóyá mo mú ọ̀rọ̀ individual wá individual yẹn ti ta wọnú nǹkan tá à ń ṣe ni ó ti ta wọnú Yorùbá nation I'm a freedom fighter I'm not a blogger ìdí nìyẹn tó wó ṣe pọ̀ lọ́wọ́ tèmi tí èmi ò ṣe tí mi ṣe lówó tó pọ̀ tó fi jẹ́ pé mò ń bẹ Ọlọ́run ní kí n tó jẹ kí n tó mu torí pé àwa ò ṣe nítorí owó àwa ń ṣe nítorí pé kí ilẹ̀ Yorùbá gba òmìnira kí ara lè tù wá kó lè tù àwọn ọmọ tá a bá bí kó lè tù àwọn ọmọ táwọn tá a bí táwọn náà bá tún bí kára lè tù wọ́n blogger mélòó lẹ rí tó ń fi account number ẹ̀ síta they make millions of money millions they make thousands of dollars àìmọye àwọn blogger tó ń pa $20,000 a month bẹ́ẹ̀ ni aláwọn tó pa $10,000 every month $5,000 every month àwọn lè rí tó yẹ pé kí ẹnìkan tó sún wọ́n sáré díàgì ẹ̀ tí ìjàpá bá sún wọ́n díàgì ẹ̀ tí nọ́ọ̀kì bá sún wọ́n. ògbénu omi ríran ń tẹja ògbólógbé gúngún ní dún tàbàtàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlémọye olùtọ́wù ogun àìrọ́mọbí ní tiẹ̀ ní ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bíi erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ní tiẹ̀ ní tàbí ogun afiniṣẹ̀ṣẹ̀ níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adífábí ẹni wẹjú abólórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilẹ̀ tọ̀nà la fi ń jo lóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. ohun tó kù tí mo fẹ́ ká ṣe é sè yìí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà ànílẹ̀ àti wọn dúró dèjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbèbí tó lé àwọn bàbá wọn sọ̀pọ́ọ̀tì wa ká dá síkírọ́rìtì tó dálẹ̀ fúnra wa mo ti mú síkírọ́rìtì kan lẹ́sìn mo sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayídìkan lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kú bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú igbó abẹ́rẹ́ látẹ̀kìtì ìgbà tí mo dé yìí mo dé tán ni. kúṣẹ́ ni mo ní ṣe é wù bàbá. báwa la ní ìdámọ̀ a máa arrange ní gbogbo local government a sì ní security bíi at least a need bíi 60,000. àwọn kan máa wà nù gbó ti Fúlàní
àwọn kẹ́ máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú tóyè mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbọ́ ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa nítorí wọ́n ti bàjẹ́.